ọ̀rọ̀ tá rò pó ti tán bó ti tán lẹ̀ pátápátá ó mà tún ti bẹ́yìn yọ ọ̀rọ̀ Austin Emmanuel Itele Kẹ́mítì àti Aisha Raji ọ̀rọ̀ à ń pè lówè ó mà ń lárónù ẹ wo ẹ bá mi wo fídíò yìí kẹ́ máa like kẹ́ máa share kẹ́dẹ̀ máa comment ẹ jọ̀ọ́ kẹ́dẹ̀ tẹ subscribe button yín. And ìyàwó is also an actor. He denied that girl. Ọmọ yẹn kò ṣe ìyàwó dàbí ẹrú nulẹ̀. Tó bá jẹ́ Jùmọ̀kẹ́ ló jáde lẹ́nìí tó ń sọ àwọn dialogue sí i. I will not talk, but not you. Not you. Ó ti kọjá àlàáfíà bá. Ó yẹ kó padà wá sókè ni. Ó yẹ kó padà wá ni o. Ṣé o mọ̀ pé wọ́n ló ń wá àwọn aráalé? Àwọn aráalé ti wà ń bí o. Àwọn aráalé. Báńsì ló gbé ẹ fún Austin. Ẹ máa fún ẹ ní flashback. Saheed ló gbé ẹ fún Austin. Flashback. Ìwọ ìrántí ni o. Ìtẹ̀lẹ̀ dá ń pọ́n lélẹ̀ nì. Aláṣọ kan ní Ìtẹ̀lẹ̀. Àfi forgotten. Kẹ́mẹ́ǹtì. Oníbọ́dí odò. Àfi forgotten. Ìwà yẹn náà ló tún wì. Àwọn tó bá nílà káàbí wọn á rí bó ti ṣe báyìí. If you and Austin can stay for 5 years and you are yet denying because he's lost, he was just lost, not dead. You are a bad person. Mo tún gbàdúrà ká lídìí ọwọ́ ẹ ọmọ mi yẹn máa ṣoríire. A ní àlùbáríkà. Ṣùgbọ́n Aisha, mo fọlọ́ọ̀bà búra fún ẹ. Ìyàwó tó máa fi oníjó jèrè ẹ. Once again. Ṣé ọmọ ọkùnrin ló wà lọ́wọ́ ẹ? Ó ní àtọ̀ Austin ò lè dọ́mọ. Èmélòó ni ìwọ ti pa á lẹ̀? Austin ní good lovely son. 2. Èmi tí mo ń jà fún Austin lẹ́nu. Èmélòó ni mo feature nu iṣẹ́ rí. Àwa ò kí ń gbàgbé olóore ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí wọ́n ṣe ń fi Austin gbà yẹn, lèmi ń fẹ́ Saheed èṣù. Mi ò bá rẹ́kọ̀dì mi jẹ́, mo ṣì tún wà nílé Saheed yẹn lẹ́nu. Why do you forget Austin so soon? Why do you forget? Tó o bá nírò nínú iṣẹ́ kò sẹ́ni tó lè fún nírò. Ó sì wà nù pìtìpìtì. Tó o bá lè yọ ń bẹ̀, you shouldn't have talk. You should have keep mouth to eternity. Aisha for the 3rd time. Khalid ó máa lálùbáríkà nù ayé. Ṣùgbọ́n ìyàwó tó máa fi oníjó jèrè ẹ̀. For you to stand and see a man that will fight for you, even when the Austin kú ọ̀sẹ̀ kan pé ọmọ dá wedding yẹn rú tán. Ọmọ pé pàṣọ ń gbà náà. Wedding yẹn mọ̀ fi. Níbi tí ìfẹ́ yẹn tó. Where is those guys' glory? Bá mi mọ àwọn aláyé ẹ̀ tó olódò yẹn sẹ̀. Àwọn aláyé tó ṣe oríire yẹn mo fẹ́ kó mú wá sẹ̀. Oh my God. Àwọn aláyé yẹn ṣe ká wá kí àwọn títí wọ́n ti ta. Tí wọ́n bá wá fa gbòòrò ayílẹ̀kùn ṣé káka wọn. Èwo ni báyìí ọ̀rẹ́ mi? Ṣé káka wọn ń bẹ̀? Ìwọ ló kérò jọ ìwọ ló ń ké. Ọ̀rẹ́ mi Ìwọ ló kó wa jọ náà. Báwo ló ṣe ṣe bẹ́ẹ̀? Nínú àwọn ọ̀rẹ́ wọn ló ń bá ẹ̀rìn lọ́rẹ̀ẹ́. Olórí Why you burúkú a son yẹn in this nìkan. game? But tíìmù wà káàkiri ṣá. Why you alone? If you are a good person, at least nínú àwọn àtàjọ old school yẹn, there should be one with you fighting this battle. But where are they? Everybody see you as a bad person. Tó o bá bọ̀rẹ̀ rìn, ọ̀rẹ́ yìí ò ní jèrè. Ṣé o mọ ohun tó ṣe fẹ́ mi fúnra mi? Ṣé o mọ ohun tó ṣe fún ẹ̀mí fúnra ara mi gan? Ṣé o mọ̀ pé ò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn alájà súrà pé ṣé mo ti kú UCH ni? Aisha mi ò tí kú. Back and sound. Fighter this time. Ṣé o mọ ohun tó ṣe fún mi láàrò? Aláàánú kan ṣoṣo tí mo ní. Ṣé o mọ̀ pé ọmọọṣẹ́ lọ́kọ ẹ jẹ́ sí i? Ṣé o mọ tó lọ ṣe ń bẹ̀? Mo lójú ẹ lọ. Ọlọ́run tún gbàbò mi. Ìwọ. Ó ti ṣì sọ. You shouldn't have come out. You thought Austin would just be there. Ṣé Austin mélòó ni mo ṣe? But mi ò ní gbàgbé ẹ̀ for life. Wọ́n kọ́kọ́ ń gbóhùn mi. Wọ́n ń gbé ọ̀nfọ̀hùn mi gé clips. Inú iṣẹ́ ọba yìí náà ni. Tí ọba bá mọ̀ pé o rude, kò ń ṣọ̀tì ọ̀ǹtì tó bá tó dú ẹ ló máa lù ẹ́ sórí set. A lot of people kàn gbàgbé sọ́sùn ni.
lè sọ fún mi pé ẹ ṣàmọ̀ pé ọgbà máa ń pariwo láti ilẹ̀. This is him from day one. Why you all judging him now? Why you all asking questions? Ẹ mọ woro tí woro, ẹ ti dóko méjì mẹ́ta papọ̀. The same friend. Then you are here again. You want to fight that kind of person? Somebody that fights his own family because of you. Aisha, Ọlọ́run kọ́ ló máa dájú ẹ. Àbí èèyàn kọ́ ló máa dájú ẹ. Ṣé rí géèmù yìí? Ntẹ́mi fi wà more wiser than you. Ṣé o mọ̀ pé ìjà inú ẹkùn ni? Ìjà spiritual tún wà bẹ́ẹ̀. Ta ló ń jẹ́ àdó tó ṣì láàrin wa? Come and answer that question. Why are you scared to come up? Why are you scared to come up to answer all my questions? Ta ló ń jẹ́ àdó tó ṣì láàrin wa? Everybody gang up. People are watching you. People are there watching you. This is not matter of, matter of, this is a matter of murder. A mother is fighting here. I've turned Austin to a son right now. And this is the fight I can fight for my own son and my own brother. You animal, come and answer my question. Wọ́n pè mí truth is bitter ní òmò. Náà ní sí báyìí, wọ́n ti pè Yétúndé Ògúnṣọlá fún ẹ. I want you to come out. Lọ́jọ́ orí, o mọ̀ pé kì í ṣẹgbẹ́ industry ló kó gbogbo wa pọ̀. Come upstairs and talk. Ọ̀rọ̀ ni mo sọ, it's just a question. Ẹ má bọ̀ lókè. Ṣé kí n sọ bí tẹ́ ń gbé? Tí wà tó bá gbé for 5 years, tó fi sá kúrò nílé. Jùmọ̀kẹ́ ò gbádùn ọba fọ́dún kan after their wedding. Kò gbádùn ọba fọ́dún kan after their wedding. Come and answer my question. We need answers to all these questions. Àwa ṣẹ̀ṣẹ̀ bọ́ sórí tó bá ti ń down. Ìwà máa bẹ̀rẹ̀ spiritual aspects. No, I'm still on call. I'm still on call. This is not matter of call. Leave call alone. Leave call alone. And my friend, I know her very well. Ilé ní pé game mi wà. Ẹ fi kọ́ọ̀lù lẹ̀. Kọ́ọ̀lù báyìí wọ́n búyàn bá lóun wà ń kọ́. Irú kọ́ọ̀lù wo nìyẹn? This is not call. Kọ́mọ̀ mi tọ́lọ́pàá mi nígbà tó àkókò òjì. Kọ́mọ̀ mi jẹ́jẹ́ sójà mi nígbà. Kí wá rí obìnrin tó bá jọ ọmọ. No. Ṣé rí ẹ̀yin ọkùnrin? Àtẹ̀yin tẹ́ wà ń bí báyìí. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run ti ń jẹ́ lókè. Ìkọ̀kan nú àwọn ọmọ yín ọkùnrin kò ní ṣánkú láyé. Ìkọ̀kan nú àwọn ọmọkùnrin yín kò ní ṣìrìn. Ìkọ̀kan nú àwọn ọmọ yín kò ní ṣí òbòdó. Ìkọ̀kan nú àwọn ọmọ yín kò ní pàjẹ́ obìnrin tí èṣù obìnrin. I only pray for you. I reserve the remaining comments. Eléyìí tí mo ti bèrè gan, ṣé answers ti wá sí? Because ó ti wá gbá game bí nsìn. Ó ní kàn pọ̀ ọba. Ọba will never come here. We told him not to come. Àwa come and wá. He don't need to come here. He don't need it at all. Àti mọ̀ pé ó ti jẹ̀bi. Let her come up. Up látàárọ̀ bàmá ò rí bí wá. Akeem. Ìjà ẹkùn lélẹ̀. Ìjà ẹkùn lélẹ̀. Ẹ máa wò ó tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wò ó tí. Ìjà ẹkùn ni. Ẹ máa wò ó tí. Àdúrà kan mo gbà. Ọba yẹn tún máa dìde again. Àdúrà kan mo gbà. Ọba yẹn, ọba tẹ́ sọ pé ó ti tán fún yẹn, ó tún máa dìde again. Ọba tí wọ́n ń pè lólòṣì, ó ní HIV. Definitely ìwọ náà ti ní HIV now. Ó ṣe níye ọdún tó fi kúrò ẹ̀. Back and front. Ìwọ náà ti ní HIV nìyẹn. Yes. Ó níye tó níye ìgbà tó fi dùn ẹ̀. Gbogbo òṣì tó wà lára ẹ̀ náà.
A máa bèrè lọ́wọ́ àwọn tó jóbìnrin. Báwo lòṣì ṣe dára ẹ̀? Ṣójó olòṣì ló tó ṣe nígbà yẹn ló dáhùn? Ṣé ipò olòṣì ló bá bí wọ́n ló ń kówó fún tẹ́lẹ̀? Báwo lòṣì ṣe dára ẹ̀? Ọwọ́ ẹ̀ náà láti máa bèrè. Ìbéèrè pọ̀ lọ́wọ́ àárín wa. A sì máa jókòó báyìí one on one. Oníkálùkù àwa amúgò, onígi amúgi, aláàké amáàké, àwa fórí ara wa. Àwa gbọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì lọ, wọ́n á máa bèrè òbí oníkálùkù. Eléyìí ṣọ̀rọ̀ social media. Eléyìí ọ̀rọ̀ mọ́dà ni. Àwọn kan wà they are youth but they are mothers. No be the same way tẹ́ ọba yẹn wà. Ọba tí ń jẹ́ ọba olórí burúkú ẹ̀ ṣé o mọ bó ṣe gbóbu ẹ̀ dọ́dọ̀ ẹ̀. You beg for him, you want him. Wọ́n náà yẹ kó bímọ fún. Ó yẹ kó bímọ fún. Oyún ò wá ní. Ìgbẹ́tẹ̀ ẹgbẹ́ lọ́kọ lájà tẹ́ fẹ́ bímọ fún ara yín. Oyún ò wá ní. Why you to come out? Torí kẹ́ máa ti bọ́ síta torí kíni. Torí kíni. Ṣé pàtó bọ́ síta gan asáré sọ fún pé kò lè bọ́ síta. Ká tó wá sọ̀wọ́ for all people. Ìwọ beginning of the problem. Ìwọ middle of the problem. The end of the problem. You come out for waiting now. No be only me dey inside this game. Na game of woman to woman. Na game of questions. You ask for question, person don dey answer you. Now you dey ask why Oba dey mention your name. But we don't answer you now. The reason why they mention your name. Your name na name where you dey hear to palekun. Kò ṣe a lè retrieve ìgbà yẹn mọ́ ni. Gbogbo 2012, 2011. A lè retrieve ẹ̀ mọ́. O destroy one person life. Ṣé o mọ iye ìyà tí Jùmọ̀kẹ́ jẹ ṣá? Ẹ mọ̀ sọ Jùmọ̀kẹ́ ń gbà náà. Láàrin gbogbo wa Jùmọ̀kẹ́ ló ń wọṣọ jù. Lẹ́yìn Jùmọ̀kẹ́ ló kó lórí burúkú tiẹ̀ gan. Jùmọ̀kẹ́ tó ń wọṣọ jù yẹn ṣe ọmọ yẹn ráre tọmọ yẹn ráre. Because she can pick up again. Because you destroyed that family. Mothers here. Tẹ́yìn náà bá ní ọmọ ọkùnrin tí rìn àjò ẹ̀ rí báyìí. Á lẹ̀lẹ́ yọ̀rọ̀ lọ. Ìyẹn fàbọ̀ fẹ́ di yẹn. Ìdílé ayé ẹnìkan ilé aláyọ̀ nílé wọn. Ìyá ìyàwó tó dá lóní. Ó sì níyàwó tó nífẹ̀ẹ́ rẹ̀. Tó bá jẹ́ pé Jùmọ̀kẹ́ ò ní ìyá ni, ó ṣeéṣe kọ́tọ̀ ọmọ yẹn ti kú. Nínú ìrìn àjò yẹn, Jùmọ̀kẹ́ Scott, ó kiri ká. Ẹni tó jẹ́ pé tó bá wọ aṣọ, ẹ mọ̀ pọ̀ ọmọdé. Ó kiri ká nínú nylon. Aisha, who caused it? Gbogbo gbayan ọkọ rẹ̀ wà nínú ilé rẹ̀. Ọkọ rẹ̀ ń bẹ nílé rẹ̀ ń gbà náà. Ọkọ rẹ̀ ń bẹ bẹ́ẹ̀. Don't forget Jùmọ̀kẹ́ is not my friend because mo jọ́ rẹ̀ sọ́dọ̀ tiẹ̀. But I felt the pain. Torí bí tẹ́mi náà ń Scott tí mo ti ń ráre ń gbà náà. Ibẹ̀ náà ni Jùmọ̀kẹ́ kò jìnnà síra wọn. Jùmọ̀kẹ́ máa ń fi aṣọ bojú kọjá níbi tẹ́mi gbé ni. Ẹni tó ti lògbà tó darí tí wọ́n á lògbà tí ò dá. Tápẹ́ ìyá rẹ̀ ò sí ni ọmọ yẹn á bógun yẹn lọ. Ọ̀tá ẹ̀ máa bógun yẹn lọ. Ọlọ́run ṣe tíya ẹ̀ wà láyé. Ṣé kí n sọ pé orí Jùmọ̀kẹ́ ló ń jà lọ́wọ́ báyìí? Ṣé kí n lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ló ń béèrè báyìí? Èmi ò wá lẹ́lẹ́dàá Jùmọ̀kẹ́ ò béèrè. Bọ̀ èmi bọ̀. Ẹ̀yin èèyàn, kí lẹ rí sóhun tárábìnrin yìí sọ nínú fọ́nrán tẹ́ wò tó yẹn?